ọ̀gá wa Bello olólùfẹ́ bàbá Mukadam Agba Abdul Wasin láti UK owó bàbá Mukadam Agba wọ́n ní owó 20,000 naira. Allah ẹ dákun ẹ máa rẹ́sì fọ́lùmù kìíní yìí náà díẹ̀. Ajawa Fausiya láti Èkó 10,000 naira. Alájàwa Fúnmi Salau 5,000 naira. Wọ́n ní wọ́n ṣe transfer. Ẹ dákun àwa tí a wà lójú agbo yìí wọ́n ní kí á bìlà díẹ̀. Kálukú ọlọ́lẹ̀ jòkólẹ̀. Kálukú ọlọ́lẹ̀ jòkólẹ̀. Kálukú ọlọ́lẹ̀ jòkólẹ̀ torí Ọlọ́run. Ẹ̀yin onífọ́tò ó dàbí pé fọ́tò ti ya ntí ó yà kó wọn kú òlókù báwọn. Ká fi àwọn tí wọ́n ń ya fídíò lẹ̀ kó ń fọ́tò ọ jáde kó ń bẹ̀. Onífọ́tò kó kú òní bẹ̀. Kó ń fọ́tò ó kú òun bẹ̀. Ṣé wà Tajudeen wọ́n máa ń báyàn ṣe púpọ̀ àgbọ̀rọ̀ jẹ́ kí programu wọn rough. Bàbá Mukadam Agba wọ́n là ń fún wọn ní 20,000 naira. Alhaji wa Lukman láti Amẹ́ríkà wọ́n ní owó 20,000 naira. Ọmọ tí ọgbà náà ní àfàwà tó wà lẹ́yìn yìí 20,000 naira fún bàbá Mukadam Agba. A fẹ́ kí ojú agbo yọ rough iná àtẹ iná kà lókù báyìí léyìí tí a ké fún bàbá Mukadam Agba. Alhaji wa Ìlòbù Lukman àwọn náà ní o bàbá Mukadam Agba ìgbà báyìí 10,000 naira ó ti débẹ̀. Àwọn èèyàn fẹ́ mówó wá ìwọ tó sì ní náwó ó sì ń blọ́ọ̀kù ojú ọ̀nà. 10,000 kan tún lọ́wọ́ yìí láti ọ̀dọ̀ Alhaji wa Kẹ́hìndé custom àwọn náà ni wọ́n mú 10,000 yìí wá ó ti wọ bẹ̀. Torí àsìkò iná àti iná ká ẹja ké kó hóyàn mú. Bismillahirrahmanirrahim. Inna atayna kalkausara. Fasalli li rabbika wanhar. Inna shanihaka huwal abtaru. Inna kafaynaka limustasihin. Inna kafaynaka limustasihin. Inna kafaynaka limustasihin. Fasayakfikahumullah wa huwa as-sami'ul alim. Fasayakfikahumullah wa huwa as-sami'ul alim. Fasayakfikahumullah wa huwa as-sami'ul alim. Àmín mẹ́ta mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. Wọ́n ní kálukú farabalẹ̀ ń bi tó wà. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. La takum fihi abada. La takum fihi abada. La masjidun ussisa ala taqwa ahaqqu an taquma fihi min awwali yawmin ahaqqu an taquma fihi rijalun yuhibbuna an yatatahharu wallahu yuhibbul mutahhirin. Wa iz yarfa'u Ibrahim al-qawa'ida min al-bayti wa Isma'il. Rabbana taqabbal minna innaka antas sami'un alim. Sadaqal azim. Àwọn èèyàn ọgbọ́n ń tóbi dáadáa. Ẹlẹ́kẹ̀ẹ́ta kájọ́ lókè jù báyìí lọ. Wọ́n ní kálukú farabalẹ̀. Astazin. Àwọn bàbá Mukadam Agba bí ìṣe wọn wọ́n gba yọ̀ǹda lọ́dọ̀ bàbá Ìmáàmù Àgbà ní Màlẹ́ bàbá sì láwọn yọ̀ǹda. Bàbá wa Al-Imamul Gambari àgbà yọ̀ǹda wọn. Bàbá wa Jánẹ́sì Àgbà àgbà yọ̀ǹda wọn. Khalifa Kòkéwù tòní tí wọ́n jẹ́ àfarabà náà gbogbo Ìlọrin àgbà yọ̀ǹda wọn. Bàbá wa àgbà Gáúsù Làbúrárì àgbà yọ̀ǹda wọn níkàlẹ̀. Bàbá Ìmáàmù wa Ọlọ́kà
bàbá ìmáàmù wa pẹ̀lú tẹríba bàbá wa Abubakar níkọ̀rọ̀ Gurumoh bàbá ìmáàmù wa àdúrà gbà gbogbo àwọn olóyè bàbá wa ọba àlùlọ ní lápapọ̀ ẹ̀ bá ń ṣe séwù ẹ wí dáadáa. àbá dán halali. ẹ wí dáadáa àgbà ọ̀ǹda wọn bàbá wa Shehu Abdulrazaki àdúrà mi gbà lẹ́ẹ̀kan sí i bàbá Shehu Abdulrazaki Adama Tani. ẹ dákun ìnira àìdẹ́ra yìí pé di ìnira ìdẹ́ra ṣe fọmọ kọmíṣánná dákun bẹ̀rẹ̀ díẹ̀ torí eré ọ̀jẹ̀ ń ráwọn èèyàn. kódà àwọn ọ̀jẹ̀ rí ọ̀rẹ́ yín gan ọ̀gá Bello wọn ọ̀jẹ̀ rí wọn. mọ̀ ní tí ń rí i nísìnyí Ajíbọ́lájí dìde dúró káwọn èèyàn rí ọ. ẹgbẹ́ lọ́run tóbi lẹ́ẹ̀kan náà. bàbá lérí ọ̀rọ̀ rẹ̀ ni mo fẹ́ mọ́lé education ṣe pàtàkì jòkó padà. yóò dáa fún yín. báwa bá ti débi jọ tá a bá rí ń bẹ̀ ní wọ́n fi ń ṣe dáadáa làwa náà ó mú a wà sọ̀ ń pẹ̀. bàbá yẹn ní àṣà àwùsù lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni. kánrin èèyàn ṣe wọn pẹ̀lú èṣù wọn ń gbé dìsìn. bẹ́ẹ̀ yẹn bá sì ti wí lẹ́ẹ̀mẹ́ta 30 mẹ́lì ní òfin jìnnà sí yàn. aládìsí ló gbé wá bẹ́ẹ̀. àmẹ́yìn nǹkan bá wá. Haji Tajudeen. Haji wa Tajudeen. wọ́n lè so lówó. bẹ́ẹ̀ ni wọ́n pè. ẹ̀mọ̀lẹ́ká wá sírò rẹ̀ sí n bá ṣe tán béèrè o àmọ́ n bá parí wá sí ni. torí àfa ńgbà wọn béèrè lọ́wọ́ Imam Malik wọ́n ní alkana fakirun alima. akana fakirun alima. ǹjẹ́ ni tí ò lówó lọ́wọ́ báyìí mọ̀wé. ẹni tí ò lówó lọ́wọ́ sọ lè rí kéwú mọ̀ àbó lè rí ìwé mọ̀ wọ́n béèrè bẹ́ẹ̀. àwọn ni yakunu alima in kana katiban tọ́ba ti mọ̀ ọkọ yóò dà fa. gbogbo tí náà táwọn èèyàn ń fowó rà gbogbo èyí tí a fowó rà yìí báwa ntọ́jà tẹnu akọni pẹ̀lú ọwọ́ ọwọ́ la fi kọ gbogbo tiwa kọ́lọ́n tó gbólóhùn tẹ̀lé tá a wá mọ̀ ọ́n. ọ̀rọ̀ tọ̀ nígbà tó ń kọ́ ọ lọ́wọ́ lọ ní jẹ́ tiẹ̀ Tajudeen. mọ́sálásí tẹ̀ ń sí lónìí bẹ́ẹ̀ ń kọ́ lọ́wọ́ ni. ìṣẹ́jú mẹ́ta náà nílò ẹ̀wọ̀ aago yín kò ní jù bá ń lọ. ẹ ti wá kọ́ ọ tán. èyí ti bẹ̀rẹ̀ ṣẹ́jú wọn o. nígbà tó mọ́sálásí wa parí ó ti kú òǹtí ẹ o má jẹ́ kí wọ́n mọ̀ pé mọ́sálásí Alhaji Taju má jẹ́ wọn ó pè bẹ́ẹ̀ kínú rẹ̀ ọmọ àdùn. wa annal masajida. lillah. ó ti di tọ́lọ́hún. gbogbo ọ̀nà tí wọ́n wá ń gbà lọ́wọ́ àwọn èèyàn pé kí wọ́n fún ọ̀hún fi ọ̀rọ̀ rẹ lọ́lọ́run lọ́wọ́ ni kullu ma ju'ila lillahi fa huwa lillahi. ẹ má gba bára kan ọlọ́run ò ní fi nǹkan rẹ lẹ̀. àmọ́ ọ̀rọ̀ tí bàbá wa education wa yìí sọ àwọn èèyàn mọ̀ mọ́ abẹ́ kí wọ́n mọ̀. Abal Kasimi Murtala Busra Isa mọ́ fẹ́rinruwa ana ẹ̀dá kasi wọn bá kí iná tògó ìmọ̀ mọ̀lẹ́ bí wọn nìkan lọ́wọ́ máa ń gbọ́ máa gbọ́ òsì máa jó. Sallallahu alaihi wasallam. Murtala Busra Isa. kí wọ́n gbé ìsìlámù lọ sí Kúfà. Allah. Ará Kúfà wọn ò gbọ́ Lárúbáwá ò gbọ́ Kúfà makafo Naija makafo sásùjẹ́ ìsìnmẹ̀ sásùjẹ́ sàrà máa dàda. ẹgbẹ́ ìsìlámù ọ̀lẹ́ gbogbo bí táfọ́jú ń bá ti ń fari náà wọ́n padà ṣubú ni. wọn ò gbé di ara wọn. ẹni tí kọlíbá yẹn dáadáa ẹ má jọ wọnú bí ewé yìí. tọ́. nígbà wọn dé wọn dọ̀hún wọn wá ń wúra wọn bọ̀. wọn ò mọ bí wọ́n ṣe sọ síra wọn. ẹni tó wá ní àǹfààní èdè méjèèjì tá nàbí ní ìzàjìtà hadita ata sẹ̀mí ìtàlóńgẹ́ta káwọn mi àmì ń ta mi màgbé. ìsàjìtà hadita. bọ́lọ̀ ń bá ti ní oníyànjú. àtàsẹ̀mí ìtàlóńgẹ́ta káwọn mi. bá ti gbọ́ èdè àwọn àlùtọ́ lọ. àmì ń ta mi màkìrì. gbogbo aburú wọn Ọlọ́run ti ní kípa àrí ọkà. àmọ́ tó o bá gbọ́ wọ́n pè lọ́la wọ́n mú un lọ́ba lọ́la kò ní í mọ̀ pé wọ́n mú un lọ́la. àmọ́ ń gbọ́ ọba ti gbọ́ ọkọ́ yọ kẹ́kọ̀ọ́ ń lọ ti ẹnu. ẹni ó wá ní opportunity èdè méjèèjì. ó wá ní opportunity èdè méjèèjì ó wá ní báyìí là nábì ni wọ́n wí fún yín. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. wọ́n ní bí Islam ti rí ni ẹ̀gbọ́n tí wọ́n yí bá nábì. Allah. wọ́n ní la marhaban bili islami
alladhi yufarriqu baynana. Ìsìlámù tí ó dá ṣe tiẹ̀ ṣe tèmi lé àwọn òní ìdí ẹ̀ ní. bá a ti wà tẹ́lẹ̀ tòun ti bá a ti lẹ́sìn agbọ́tara wáyé. wa ahlan wa sahlan bi kufuri alladhi yuwahhidu baynana. ẹ wèdè. àìsìn lọ́hùn wa táwa gbọ́ra wáyé nǹkan máa wọlé láàrin wa ní àìmọ̀ lọ́ọ́ jí sẹ́fà ànábì. wọ́n wá dọ́dọ̀ ànábì. wọ́n ní báyìí ni wọ́n báyìí lórí àgbọ̀ àfẹnitọ́ wa ṣe translate ní àárín wa. ànábì ní láti sìn ìwọ Zaidubunu Arkami àti ìwọ ọlámọ ẹ̀dìdì ẹ̀ lọ wá nǹkan tá a máa fi túbà. Allah. ibi tètè wíwá ti gbẹ ká máa ṣe ojú kòkòrò èdè nu bó ti gbà wá yànjú yọ ọlọ́mọṣàjò orí bẹ́ẹ̀. mọ́sálásí ní ìṣẹ́jú kan yòókù tó kù. kam alat walidun bíbú ní ìṣúra sarafin. ọlọ́run àgbẹ̀ ọmọ wa yóò wá sọ babalóko. Sheikh Tajudeen ẹ ti dàmí ọlọ́run báyìí ni kam alat walidun bíbú ní ìṣúra sarafin. kama láti bí rasulillahi adnan. bọ́lọ̀ tí ní ká nábì ó ṣe fún gbogbo àwọn àdínáni àwọn kùrẹ́sì ẹ̀yọ ọ̀kan ọmọ ẹ̀ ò bó ti sọ ayé dàmàrà àmọ́kàlọ́. ẹ rí báyìí dókítà táwọn èèyàn máa ń pariwo pé wọ́n ń tẹ̀lé àwọn àgbàlagbà sòóso káàkiri iná lọ́mọ bí bàbá wa tí wọ́n ń ṣe nǹkan lónìí yìí ẹ wo ṣé àwọn ẹni ọlọ́run. kówó jòkó jẹ́. kí lọ́lọ́run ò lè ṣe. ẹ wo ẹyọ ọ̀kan ọmọ kò sí àbúrò kò sẹ́gbọ̀n dé kò dé kọ́ ọmọ bàbá mi ni ọmọ ìyá mi ni òun lọ́dọ̀ ta alẹ̀. fanabi Muhammad òun nìkan tí wọ́n á bínú. asankore isa inna Allaha fadlalahu dan iya fadlalahu ọlọ́run ló gbé wọn ga kò sẹ́ni tó lè rẹ̀ wọ́n lẹ̀ mọ́ ọlọ́run ò ní rẹ̀ lé yín lẹ̀ ò ní rẹ̀ lé kálukú lẹ̀ wassalamu alaikum. a dúpẹ́ fún àwọn bàbá wa Mukadam Agba fún gbogbo Ìlọrin tàgbègbè rẹ̀ ẹja ní ṣéhù. àwọn bàbá wa àgbà ọlọ́mọ́sá jẹ́ wọn pẹ́ ọlọ́mọba ṣàlékún àlàáfíà fún wọn. ọlá la ilaha illallah ọlá muhammadun rasulullah sallallahu alayhi wa sallam. ọjọ́ ti lọ a lọ síbi wáàzí ẹlẹ́ẹ̀kejì. tá a bá gbọ́ wáàzí ẹlẹ́ẹ̀kejì tán a máa lọ sọ́dọ̀ àfáà wa onímọ̀díwà àgbà.